ẹ lè believe pé gbogbo ìgbà tí n bá ti ń realize pé ọmọ Yorùbá ni mí, tí mo rántí pé ọmọ Yorùbá ni mí, ó dẹ̀ máa ń gbomijé lójú mi. Ṣé aburú ni k'Ọlọ́run dáyàn sínú ẹ̀yà kan? Tí èèyàn bá ti wá rántí ìṣesí, ìhùwàsí, ìsọ̀rọ̀ sí àwọn ẹ̀dá ayé yẹn, inú ìran t'Ọlọ́run dáyàn sí yẹn, kó dẹ̀ máa gbomijé lójú èèyàn. Ó lè má ní ìtumọ̀ sí ẹ, ó lè má rí mi bíi pé ṣé kìí ṣe pé lè rán mẹ́ta. Sẹ́yà kan dájẹ̀ ìyá Yorùbá lọ ni, kò sẹ́yà tó dájẹ̀ ìyá Yorùbá lọ. Ṣùgbọ́n àwọn èèyàn tí ń bẹnu Yorùbá yẹn 75% wọn olórí ibú ẹ̀dá ni wọn. Ìjọ́ wo lẹ rò pé ẹnu Yorùbá máa kò? Tó bá ṣe pé ẹnu Yorùbá ò lè kò mọ́ láyé, kí ló dé tẹ̀ ń bú ẹnìkan pé ẹnìkan dá ẹnìkan ò dá? Ó ti yẹ kẹ́ kí o mọ̀ pé àrùn tí ń sá Bóyá dé iná ní í ṣe ọlọ́yà. Ẹ lẹ́tọ̀ọ́ láti máa bẹ́ nìkan kan mọ́ nìyẹn. Kò nídìí ká bú ààrẹ tàbí ká bú sẹ́nítọ̀ tàbí ká bú governors kan pé wọ́n ṣe dáadáa. Ìtinú wa máa ń bí mi ni pé ẹ wàá mọ̀ búra, ẹ mọ̀ ṣépè, ẹ mọ̀ fi alálẹ̀, ẹ mọ̀ fi kinní kan Yorùbá. Àwọn tó ti sùn, tó ti kú, tó ti gbàgbé ara wọn dànù kí ní já lálẹ́ mọ́. Gbogbo yín máa ṣépè fùjú, ẹ máa sọ̀rọ̀ fùjú lẹ́nu. Yorùbá kí ló tà ń takòra wa ná? Kí ló dé tẹ́nu Yorùbá pé millions? Ẹ wá mọ̀ pé ẹnìkan ló tafà, ẹnìkan ló ṣépè, èpè Aulẹ̀ ní jà yìí. Aulẹ̀ gan fúnra ara rẹ̀ nísìnyí, ṣó lè sọ pé ibi tó ń wá ní, ṣé ẹ lè pe Aulẹ̀ gan kó jẹ yín? Ẹ wá ń pariwo èpè Aulẹ̀, èpè Aulẹ̀. Ṣé pé Aulẹ̀ ní ti mẹ́lẹ̀ ìṣá? Ọlọ́run, kí ló tó dá mi sáàrin àwọn ẹran Yorùbá yìí o? Kọ́ mọ́ dàbí àsọjù tàbá sì sọ ni. Kọ́lọ́run ṣe ìran mi gan ní Fúlàní tẹ́ni wọn ò dáhùn, mo sì prefer rẹ̀ jù yín lọ. Ọlọ́run gbọ́. Ok, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ẹ jẹ́ ká jọ lọ gbọ́ fọ́nrán yìí. Mo bá bínú ẹ, mo fi ń sọ̀rọ̀ yìí. Ó kù mí ó kù Ọlọ́run, ilẹ̀ Yorùbá ọ̀dà. Ṣùgbọ́n a kàn sọ àwọn nǹkan yìí láti jẹ́ kó yí àwọn ọmọ Yorùbá ibi tó ń darí wọn sínú. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, mo fi Elédùmarè mo fi bẹ̀ yín, gẹ́gẹ́ bó ṣe bẹ̀ yín ní first fashion. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí Ìgbòho kó wọlé sí lára. Gbogbo ẹnu mo fi sọ, kì í ṣe ká máa kó nǹkan kọ́kọ́ ra ni wọ́n ń pè ní ìgbéyàn ní nǹkan. Tí Ìgbòho tó ń pè rẹ̀ lóòṣà tó bá ṣe pé olóògùn lọ́wọ́ tòótọ́, ẹ jẹ́ ká pàdé ìwọ kan pébi kan, kájọ kó àwọn boys ara wa kájọ kó pàdé. Bẹ̀ láti mọkùnrin. Torí tó bá lọ olóògùn tòótọ́ tàbí ó jẹ́ nǹkan kan pẹ̀lú bó ṣe máa ń lẹ́nu lórí social media. Ó yẹ kó lè disappear ní ohun bí tá ń jọ sí náà. Ṣùgbọ́n àwọn Yorùbá, Ọlọ́run ó là wá lójú o. Ọlọ́run, àwọn bàbá tó ń ṣiṣẹ́ tí wọ́n sọ pé àwọn bàbá tí ò jáde. Torí tó bí èmi ló pọ̀ o, ó dé tó bẹ̀rẹ̀ sí ní gbéraga. Ó láwọn bàbá kan ò jáde, ìwọ nìkan ò jáde lásìkò Buhari. Àwọn bàbá yà bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ àwọn pariwo lórí social media. Kí ló ìjáde tó jáde kí ni pa tó ó tún kó bọ́ ọmọ Yorùbá ni. Àwọn tó pilẹ̀ Yorùbá nation, àwọn tó wà lẹ́lẹ̀ ní bọ́n ṣe pilẹ̀ ẹ̀kọ́ ló ti padà sí è. Tí báwa tá a gbé wá bá ọ lélẹ́yìí. Dẹ́dẹ̀ mi ràwọ́ tó wá dé àwọn ọba kan òkì wọn o, àwọn kan lókì. Ètò ṣe kọjá tó ní tó bá tún ṣe nísìnyí, ó dára ẹlẹ́bi o. Ó lè mọ gbọ́ àwọn bàbá ètò wa dùn méjì wá ní kí ló kùn pa pé bí ń pa àwọn èèyàn kan pé bí ń pa àwọn Yorùbá. Sunday ó gọ̀, kí ló kàn pé bí ń pa àwọn Yorùbá. Àánú sì ṣe mí fún ọmọ Yorùbá. Ó bá wọn Yorùbá nìṣà. Bó tún ọ̀rọ̀ mi repeat tí Ọlọ́run bá ṣe gbá ni Sunday Igboho yóò gba Ọlọ́run. Wàláhì yóò gba Ọlọ́run. Ó ti wá jẹ Yorùbá nation tán, wọ́n ti kó fún ọ tí wọ́n fẹ́ jẹ bàbá Tinubu. Tó ṣe pé ìwọ yìí náà ló ń kígbe pé wọn ò gbọ́dọ̀ dìbò tó ló yìnbọn fún bàbá lẹ́yìn. Ó tún wá fẹ́ gbọ̀nà ẹ̀yìn, ó tún fẹ́ da àwọn tẹ́ ẹ jọ wà. Ó tiẹ̀ ti dà wọ́n ní. Bàbá Tinubu mo bẹ̀ yín, ẹ wo àwọn ọmọ òótọ́ Yorùbá, adúró tì yín o. Adúró tì yín. Táwọn kan máa bá àwọn òdìbò, àwa dìbò. Nítorí ọmọ àlè Yorùbá ní ó rí pé Yorùbá jáde,
ó dalẹ̀ Yorùbá ní tí ò bá dìbò fún yín. Wọ́n gbé Yẹ́mírí jáde, wọ́n gbé Yorùbá jáde, wọ́n wà ní Yorùbá ẹni dìbò fún Yorùbá. Nǹkan ṣe nínú. Ó wá dé nísìnyí, wọ́n á sọ pé wọ́n ní kó máa bú tiẹ̀. Tí ẹ tó bú tó lóyìnbọn fún lẹ́yìn tó ti gbàgbé ní pé wọ́n ló jẹ́ kí Yorùbá ó dìbò fún bàbá. Bàbá Tinubu ẹ má dalẹ̀ Yorùbá o. Ẹ rántí àwọn tó ṣiṣẹ́ fún yín, ẹ má jẹ́ kí Igboho tún wá wọlé sí ńlá. Àwọn òbínú rẹ̀ ó kú ìyá rẹ̀ ló wá sí. Èwo ní kátàkátà tó tún wá sọ yìí. Só ò lè gbẹnu ẹ dákẹ́ ni àwọn Fúlàní. Ṣé wọ́n ṣe research kankan lórí àwọn Fúlàní? Ó ṣe research lórí tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ni. Tí o mọ tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ni. Mo kàn fẹ́ kẹ́rọ agbọ́ díẹ̀ bẹ́ẹ̀ yẹn ni. Ẹni tó sọ̀rọ̀ yẹn wọ́n pera wọn ní Tajudeen. Wọ́n á ní akọgun Àgbẹ̀kọ̀yà ìlà wọn. Ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn, ẹ wo presentation yẹn. Àkọ́kọ́ Yorùbá ló ní àpọ́nlé. Yorùbá ló ní ká fi òwe ká fi pọ́n èèyàn lé. Yorùbá ló ní ká fi òwe ká fi tàbùkù èèyàn indirectly. Yorùbá ló ní àpọ́nlé jù. Ilẹ̀ Yorùbá ńlá tí máa ń dọ̀bálẹ̀ ká síwájú. Ilẹ̀ Yorùbá la ti máa ń bọ̀ ọ̀fẹ́ni tó júyàn lọ. Ilẹ̀ Yorùbá lobìnrin tí máa ń kúnlẹ̀ kí ìyá ẹ̀. Kí n la bá lọ, kí n la bá bọ̀. Tẹ̀tí débi pé pàdé mi tó bá ló lóògùn. Ìjàpá lóògùn ní òwúrò ìdí ẹ̀. Nígbà t'Ọlọ́run pé kíró àwọn akíkanjú báyìí ó wà nílẹ̀ Yorùbá. Kí ló dé tí wọn ò protect ilẹ̀ Yorùbá? Gbogbo tẹ́lẹ̀ ń ṣe lábẹ́nú yìí kò pọn dandan kẹ́ ẹ ṣe lórí social media because ẹ̀yin náà ti ń ṣe lórí social media báyìí. Ibo gan lè à ń lọ ná? Ta ló fẹ́ ṣe aṣíwájú Yorùbá gangan ná? Nígbà tí Yorùbá ń rí báyìí. Ṣé okay ní definitely gan tí ẹ má bínú. Onílàákàyè ni mò ń bá wí tó ráhùn kan bẹ orí wọn bóòtù orí wọn ti tú sọnù. Tó pé tẹ́ bá ń sọ̀rọ̀ báyìí wọn ò ní fi làákàyè gbọ́ ọ̀rọ̀ yìí. Bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹni t'Ọlọ́run bùn ní làákàyè tẹ́jọ́ ọmọ Yorùbá gidi. Tó pé tá a bá sọ̀rọ̀ ibi tá a bá tiẹ̀ ti ṣe mistake tàbí tó bá ti kù díẹ̀ káàtó ẹ lọ drop comment with due respect ní wò pa àjọmọ̀ kékeré. Ibi tá a bá dẹ̀ ti ṣe dáadáa tó dáa díẹ̀ ẹ praise wa ṣùgbọ́n àwọn kan wọ́n fẹ́nu yára wọn balẹ̀ ní láì ṣe mi tí wọ́n dẹ̀ lè ju bọ́n ṣe wà yẹn lọ. Okay ní ìsìn ká wá ní gbogbo nǹkan tí bàbá yìí sọ ká ní pé bẹ́ẹ̀ lórí. Say the next thing ni pé kàn máa gbé olóyè Sunday Igboho ṣépè. Say the next thing ni pé kàn máa lérí ogun pé káwọn jọ pàdé. Ṣé n tó kàn nìyẹn. Mo wá fẹ́ bi ẹ̀yin ọmọ Yorùbá gangan ẹ má bínú bóyá àwọn kankan wà tí ò yé mi. Ṣé olóyè Sunday Igboho ṣó lòun ò ṣe Yorùbá nation mọ́ ni? Olóyè Sunday Igboho ṣó ní gbogbo ohun tí Tinubu ń ṣe náà ló tẹ́ òun lọ́rùn ni? Olóyè Sunday Igboho ṣé n tẹ́ ẹ fẹ́ ni wípé kó lọ tako Tinubu? Nígbà tí wọ́n gbé níjó ní tí wọ́n dà láàmú tí wọ́n lọ sílé ẹ̀ tí wọ́n ba lé ẹ̀jẹ̀ tí wọ́n pààyàn síbẹ̀. Ìgbésẹ̀ wo lọmọ Yorùbá ìgbésẹ̀ wo ni gbogbo wa jọ gbé? Ṣé bórí social media náà gbogbo wa ti ń sọ̀rọ̀? Because àmọ̀lú tá a wà ta ló fẹ́ gbìjà alágbára? Mo dẹ̀ nígbàgbọ́ pé gbogbo bàbá yìí náà wọ́n wà ní Yorùbá nation nígbà náà. Ìgbésẹ̀ wo làwọn gbé? So nísìnyìí tí èèyàn bá wá mọ̀jà tí ò bá mọ̀ṣá sẹ́mọ̀ pé irú wọn máa ń bá ogun lọ ni. So irú ogun gbẹ́rẹ́ tọrọ ajá olóyè Sunday Igboho èyí tó jà ń jò ní àti tó jà láìpẹ́ yìí ní Kútọ́nù tó bá yẹ pé irú ogun yẹn gbé lọ kí ni irú bàbá yìí kí náà máa sọ lẹ́yìn ikú olódì rẹ̀? Ebi ò sọ pé ẹnìkan dáa o. Èmi ò dẹ̀ wá láti wá praise Sunday Igboho. Bílẹ̀ Yorùbá bí ó ṣe dá iná jẹ mí lógún. Even though bí Nàìjíríà ó ṣe dá ò jẹ mí lógún mọ́. I'm so sorry to say that. I'm Nigeria indigene. But tó o bá ń sáré kó o mọ̀ tẹ̀ tó o bá ti tẹ́ eré kó o mọ̀ kùlùkù tó máa sá. Tó o bá ń sáré kó orílẹ̀-èdè ẹ má bàjẹ́ tó bá ti rí pé àdúrà rẹ ò tètè gbà bẹ́ẹ̀ náà lórí ìlú ẹ̀. Bẹ́ẹ̀ náà lórí ẹ̀yà rẹ̀. Tó bá gbàdúrà lórí ẹ̀yà rẹ̀ náà tó bá tún fẹ́ yíwọ́ dá àdúrà yẹn padà sórí ìlú rẹ̀. So ayé tágbára rẹ̀ ò bá tágbára àdúrà yẹn tí ó bá yẹ tó ká ìlú rẹ̀ okokoko agboolé rẹ̀ mọ̀lẹ́bí ẹ̀ ara rẹ̀ nítòkùnú o. Because àwọn tó ń fà sókè
èèyàn péréte ni àwọn tó fà á sílẹ̀ billions people yẹn billions people ìlú fà á sílẹ̀ báwo lẹ ṣe wá rò pé fẹ́ dókè ẹ wo gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ lẹ́nu tẹ bá nímọ̀ràn tẹ fẹ́ kò sí ẹnì kankan láyé yìí tó perfect inú ayé èmi ò gbàgbọ́ pé èèyàn kan perfect even though including gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yìí mo ti sọ rí náà lórí program tẹ́nìkan ń bú mi tí mo ní èmi gangan náà tí wọ́n bá gbé mi sórí ipò ààrẹ ṣé mo lè perfect ta ló perfect táwọn kan sọ pé mi mo rora mi pin ẹ̀yin mọ̀ tí wọ́n dẹ́lẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ ipò ó dà gẹ́gẹ́ bí ihò tí bẹ lára obìnrin tí gbogbo yín kí nǹkan ọmọkùnrin yín bọ̀ tẹ́ ẹ̀ mọ̀ tí ń bẹ ẹnu ẹ̀ sì bẹ́ẹ̀ ọ̀ka mẹ́mẹ́ àìmọye ẹlòmíì tí ń wọbẹ̀ tí ń kàdánwò ẹlòmíì dẹ̀ ń wọ abẹ̀ ó ń soríire ṣe rò pé gbogbo ẹ̀ náà lọ́mọ ṣe ń jáde ń bẹ̀ ni àbí àdánwò tí ń bẹ lára ọmọ míì tí ń jáde tí fi sórí ibú sẹ́yìn mọ̀ pé látara ibi tó ẹnu ọ̀nà ibi tó gbà jáde sẹ́yìn mọ̀ bóyá bẹ́ẹ̀ ló ti kàdánwò yẹn ẹ mọ̀ bí bẹ́ẹ̀ ló pa kádàrá rẹ̀ dání abẹ́ màrà tó níwò ti fi hó ẹ̀dá kẹ́yìn tó wọ̀ bẹ̀ kọ́ mọ́ tó gbàbẹ̀ jáde bẹ́ẹ̀ lọ́rọ̀ ọ̀pọ̀ ayé ṣe rí gbogbo ẹni tí ń lọ ọ̀pọ̀ kọ̀ mọ́ tó ń lọ bá ń bẹ̀ èmi ò ṣe lè láti fi defend Tinubu o èmi ò sọ o bọ̀tẹ́ ẹyọ kan tó kàn dùn mí fún wọn tí mò ń fi ń rí wọn bí aláṣìṣe ẹ̀dá ìní wípé torí pé wọ́n listen àwọn gangan fúnra ara wọn kan yẹra wọn wò wọ́n ní ọ̀yẹ̀yẹ̀ yẹra rẹ wò ara wo làwọn náà ti dá fáwọn aṣíwájú tó ti wà lórí ipò tí wọ́n ń kẹsàn rẹ̀ nísìn torí pé wọ́n mọ̀ joyè ọ̀sán joyè tí wọ́n jẹ yìí lọ èmi ò fẹ́ mọ̀ bẹ́ẹ̀ nìkan ló bàjẹ́ o bẹ́ẹ̀ nìkan ló fẹ́ tún sí ṣùgbọ́n gbogbo eré tó jẹ́ kémi máa support Yorùbá nations ni pé tíwájú ò bá ṣe é lọ ẹ̀yìn ó ṣe é padà bó tilẹ̀ jẹ́ pé àwa ń wò pé kì í tí Yorùbá nation náà bá dá dúró ta ló fẹ́ ṣaṣíwájú Ọlọ́run ló mọ yàn fẹ́ dà torí gbogbo wa tẹ́yìn Yorùbá gan ń wù yìí èmi ò rà síwájú láàrin yín wàláhì mi rà síwájú láàrin yín ó lè dàbí àsọdùn ẹ wá jẹ́ ká gbé ti bàbá yẹn tì ẹ tó wá gbọ́ ilé èèyàn méjì lọ́lọ́run dá sáyé o ọdọkùnrin sáyé ọdọbìnrin sáyé ẹ tó wá gbọ́ ohun tóbìnrin yìí sọ kẹ́ẹ̀dẹ̀ wo lógò tó wà lára fídíò tó fi ń sọ̀rọ̀. inú ọmọ tó yẹ kán ti fi ṣe nǹkan oṣù sọnù tipẹ́tipẹ́ tó pera ẹ̀ ní Sunday Igboho Sunday ayé ẹ ti parẹ́ o tí wọ́n bá ti bí ìyá ilé bàbá ẹ torí àwa mọ̀ o má fi lọ̀ mí mo mọ̀ jẹ́ a mọ̀ wípé olóbùkún olòṣì dàdàngọ́ ní aṣọ́ara ìtòpẹ́ rẹ̀ ní Tinubu ló mọ̀ọ́mọ̀ gbé ẹ wá ìbọ̀pẹ́ tán tẹ́ tó ti ń bẹ̀ ẹ́ ìpè kó jẹ́ kó wálé ayé ẹ ti parẹ́ o tán bá ti bí ìyá ilé bàbá ẹ kó jáde adélé máa wọlé tí ó bá ti jẹ́ pé o gbowó wa tó dẹ̀ tàn wá àdàbí jàdú èpè àdàbí máa bí ẹ wọn kì í ṣe bẹ́ẹ̀ máa bí ẹ wọn kì í ṣe bẹ́ẹ̀ máa bí ẹ àwọn onílẹ̀ máa bá ẹ àwọn onílẹ̀ máa kọ̀yìn sí ẹ ewé ò tún jẹ́ fún ẹ mọ́ egbò ò tún jẹ́ fún ẹ mọ́ ewé ò tún jẹ́ fún ẹ mọ́ egbò ò tún jẹ́ fún ẹ mọ́ àwọn ládéládé àwọn olóyè àwọn ìṣẹ̀dá àwọn èèyàn tó tẹ ilẹ̀ Yorùbá dó wọn á bí ẹ ayé ẹ ti parẹ́ o gba owó wa kọrin kése o wá débẹ̀ yẹn o ní ìwọ̀n Nàìjíríà ẹnu ẹ tó fi sọ̀hún ẹnu ẹ ló máa ṣekú pa ẹ ẹnu ẹ máa pa ẹ orí gbogbo ọmọ Yorùbá tí ìyà ń jẹ ó máa bí ẹ wò á dẹ̀ pa ẹ ẹlẹ́dàá wọn máa bá ẹ jà àwọn ọmọ wẹ́wẹ́wẹ́wẹ́ tẹ́bi ń pa tí wọ́n rí oúnjẹ jẹ dìdì ọjọ́ méjì mẹ́ta ẹlẹ́dàá wọn máa bá ẹ jà ó máa parapọ̀ á bá ẹ jà sórí ìwọ àtiwọ́ o àtàkíntóyè àtẹ̀yìn lórí burúkú tẹ kóra yín jọ association of olórí burúkú yẹn ara máa sán pa yín ni ẹ̀rọ gbọ́n dá sí ayé yín máa parẹ́ ayé yín máa parẹ́ ayé yín máa parẹ́ kò ní dáa fún yín tí wọ́n bá ti bí ìyá ẹ lé bàbá ẹ Florence Àjàkáyé ló ń sọ̀rọ̀ àtúwọ̀n ká níbi wọ́n gbé ń dáná ọ̀rọ̀ kó o gbé pẹ́kẹ́ wàá mọ̀ pé àjùra wa lọ ti jàkájì kọ́ onítìrí jù yín lọ èyí tó ń fún àwọn olórí burúkú àwọn olòṣì àwọn dèdèrìn àwọn dàdàngọ́ ní àwọn dàdà àwọn olóbùkú tó sọ fún wọn pé kán máa bú onítìrí sọ fún wọn kó fún wọn lówó tó tówó o torí wọn ti kúnra kan o ẹ ti ṣiṣẹ́ wọn kì í ṣe bẹ́ẹ̀ ó máa bí yín ó gba owó wa ó gba owó mi wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti ṣìrìn I tell you wọ́n ti ṣìrìn
àwọn olórí burúkú àwọn dìdìrín àwọn ajá ẹ àwọn ọ̀dàdà bóyá wọ́n ti búra ẹ fún ẹni o bóyá kí o tún ní God gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáyé dá owó ipe ká fi gbara wa lọ́wọ́ ìpayé kéke ká fi gbara wa lọ́wọ́ ikú òjijì ká fi gbara wa lọ́wọ́ ebi ká fi gbara wa lọ́wọ́ ìyà ká fi gbara wa lọ́wọ́ Fúlàní àdá àpè ẹ léèyàn àdá sí òmìnira the first òmìnira tó lórí burúkú àbájá Akíntóyè yẹn tó close nígbà tẹ náwó ń tán adáwó yẹn bẹ́ẹ̀ yẹn o olórí burúkú olòṣì táyà ẹ̀rí bí òkè torí bí òkè dànrè yìí olórí burúkú torí rọ̀kọ̀rọ̀kọ̀ táyé lála máa pọnmi sí nínú ó mú owó wa ó mú lára ẹ̀ ó tún lọ fi kú àwọn ọmọ ogun tó kó jọ ó wá mú wọn pé kán máa búra fún ẹ ayé ẹ parẹ́ àfi tó bá ti jẹ́ pé ìwọ ni ẹ̀mí lálẹ́ ilẹ̀ Yorùbá tí ó bá jẹ́ pé èèyàn kan ló jẹ́ tí ò kì í ṣe ẹ̀mí lálẹ́ ilẹ̀ Yorùbá gbogbo àwọn òrìṣà tó wà nílẹ̀ Yorùbá máa bá ẹ̀jà wọ́n á parapọ̀ wọ́n á bá ẹ̀jà gbogbo nǹkan tó ń jẹ́ pátápátá láti orí dé kánná ẹsẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ẹ̀mí lálẹ́ Yorùbá abàyíjà àti wọ́wọ́ àtàkíntóyè gbogbo yín tẹ̀ ìjọ gbìmọ̀ ọ̀hún pé kán máa búra fún yín tó jẹ́ pé èèyàn kan lẹ jẹ́ pátápátá kẹ́ bímọ 100 nílẹ̀ Yorùbá kí ni tiyín ti jẹ́ kí lẹ já mọ́ ẹ parẹ́ bó ṣe máa rí ni. ẹ wo bí abiyamọ ẹ wo bó ṣe ń gbé ọmọ ọlọ́mọ ẹ wo bó ṣe ń gbé ṣépè. ṣẹṣẹ àdéhùn ni olóyè Sunday Igboho ń ṣe ni ìpè tó bá wa jà fún Yorùbá nìsan o iye báyìí láàfún ọ dẹ̀ ṣe individual ló fún olóyè Sunday Igboho lówó ni àbí joint mi understand ẹ̀yin tọ́rọ̀ yìí bá yé ẹ jọ torí Ọlọ́run ẹ má bù mí ní tí ò bá yé èèyàn tí ò bá mọ̀ èèyàn máa ń béèrè ni ṣùgbọ́n nínú ayé èmi ò expect pé ọ̀gbẹ́ni yìí deserve ìpè báyìí tẹ́ ẹ bá tiẹ̀ notice pé ó ṣàṣìṣe kan tàbí ó ṣe nǹkan tí ẹ expect àìmọye nǹkan téèyàn máa ń sọ tí ò ní yéèyàn ẹlòmíì lè sọ̀rọ̀ tó pé wọ́n ní àwọn àgbàlagbà wọ́n lẹ́ni tó bá mú kọ̀ǹgọ́ lọ́wọ́ tí bá ń lùlù ó nìkan ló mọ tí lù ń sọ ẹni tó ń gbọ́ ó lè máa gbọ́ sí wrong side. Mo rò pé presentation yín ó yẹ kó yàtọ̀ láti lè wá jáde wá sórí afẹ́fẹ́ kẹ́ máa fúnrú ọmọ ẹnìkan lépè tó bá ṣe pé ìyá rẹ̀ ò kú sẹ́wọ̀n pé ìyá rẹ̀ ó wà lókè pẹ̀ òun náà ò ní bọ́ sórí afẹ́fẹ́ sá. Èmi ò mọ̀rú àṣìṣe tó ṣe bó ṣe le tó o ṣùgbọ́n tó bá ṣe bó ṣe wulẹ̀ kó le tó náà ẹ̀yà bí a máa yé sọ̀bùrù ẹ ṣe sùúrù ṣòkí nìyẹn ó ti takora wọn lójú mi ló wá jẹ́ kí n máa béèrè pé ṣé ẹ̀fún rèé ni àbẹ́ẹ̀dì àbásàsì ṣé kò ṣe dàbí ẹni pé àṣàsì àwọn Fúlàní ó ti mú Yorùbá torí tásàsì Fúlàní ọba máa mú Yorùbá ni mi mọ reasons tí gbogbo wa ṣe ní láti máa takora wa tẹnu wa ò papọ̀ tí kálukú wà ń yá lọ síbi torí kálukú akàn sábọ̀ sórí social media akàn wá fóònù tanná sọ́bẹ̀ rẹ̀ akàn máa wí tó ẹ̀wọ̀jú mọ́ ẹ̀ náà sáré irú fóònù wo lẹ́mọ̀ tí ń lò bóyá fóònù bọ́tìnì ni kò yé mi. Yorùbá àdéhùn tí táwa gan fi ń kanra wa ó jẹ́ tí Fúlàní fi ń kàn wá lọ o a kàn ń sunkún Fúlàní ni o àdánwò táwa gangan fi ń kanra wa ó jẹ́ tí Fúlàní fi ń kàn wá lọ. So gbogbo ìgbà tó wà ní ìlú ibi tó wà yẹn kó lọ́wọ́ tó kó yọ kó tó gba abẹ lọ Germany. So àníyàn wa ni wípé mo tiẹ̀ ti sọ wàláì mo ti sọ̀rọ̀ yẹn rí mo ní wọ́n ń lùlù Yorùbá fún ọ òǹjó tó o bá fapá jólù Yorùbá wọ́n á pè ọ́ lára parí gangan mo ní tó o bá fẹsẹ̀ jólù Yorùbá wọ́n á pè ọ́ lárẹ́sẹ̀ jábàtà tó o bá wá ń lọ níwájú tó ń jólù Yorùbá wọ́n á ní ọwọ́ ẹ̀yìn rẹ wò ọlọ́mọogun bọ́ ọlọ́mọogun wọ ẹ̀yìn rẹ wò tó o bá tún wá rìn kẹ̀rẹ̀ sẹ́yìn báyìí tó tún wá fi tó tún fẹ̀yìn tó tún fi jó ìlú ìran Yorùbá tó wá fẹ̀yìn ẹ̀yìn tó fi rìn délùú Ìṣẹ̀yìn wàláhì ẹni tí ò ní yín òun ò ní yín ọ ẹ̀dá kan láyé ló lè jólù Yorùbá tí wọ́n lè yìn ẹni tó bá forí gúnlẹ̀ tó wá nà sí òkè tó wá kú òun nìkan Yorùbá máa ń yìn ẹ wo
ẹ̀yin tẹ́ ẹ bá mo lóye Sunday Igboho rí mo gbà wọ́n lámọ̀ràn jẹ́ òní ni sẹ́rẹ́ léyìí ẹ jẹ́ sọ fún wọn kí wọ́n dúró ṣe bàbá àwọn ọmọ wọn torí pé àwọn tí ń gbìjà yìí tàbá èmi ò mọ tó bá yẹ pé àníyàn tó dáa táwọn náà bá ti tó bá yẹ pé àníyàn tó dáa tí wọ́n lo àníyàn pé ń gbowó lọ́wọ́ mi ọgbà kìíní kan lọ́wọ́ mi tí wọ́n ò dẹ̀ lo àníyàn wípé ókè o mo fẹ́ fi lórúkọ mo fẹ́ fi lẹ́nu gẹ́gẹ́ bí tẹ́nìkan sọ pé wọ́n fẹ́ wọlé síjọba Tinubu la tó bá ti jẹ́ àníyàn tó dáa gbogbo ẹni tó bá gbèrò aburú lórí yín yóò mọ̀ bá nílọ́pọ̀ ìlọ́pọ̀ ni tó bá ti jẹ́ àníyàn tó dáa lẹ́bí ń ṣe gbogbo ń tẹ̀ ń ṣe o èmi ò wá fẹ́ mọ̀ ṣe o torí mo gbọ́ tí wèrè kan drop comment sórí kinní mi pé èrò pé eléyìí ń rí tíátà ṣe mọ́ èmi ọmọǹgò ayọ̀ bóyá wọ́n lọ current tàbí kó mọ́ ní tv lé bóyá ò register sórí DSTV ẹ̀ mo wà ń ta fíìmù mi tó jáde ní December Alátíká lọ wò tó tún ṣe jáde mo tún pò mí lọ́wọ́ báyìí èmi ò wá famous ibi tó lọ ń ṣe fún mi mo láàyò ọkàn lórí ẹ̀ olóṣèlú kan ò dẹ̀ lè jáde kó ní mo gbowó lọ́wọ́ òun èmi àti ẹni tá à ń dẹ̀ ń pè ní Sunday Igboho èmi ò fojú kàn wọ́n rí báyìí nínú ayé but kì í ṣe gbogbo ń ta àwọn olùkọ́ là wà but kì í ṣe gbogbo ń ta fẹ́ kọ́ yín náà la máa lọ ṣe sí fíìmù ṣùgbọ́n èèyàn ló wo fíìmù Ọlọ́run dẹ̀ ti ṣe a lè fi nǹkan sórí Facebook a lè fi sórí YouTube channel a lè fi sórí orí Instagram kí gbogbo wa jọ síra wa létí dẹ̀ ń ká jọ ọmọ irú èèyàn tá a jẹ́ torí pé mo rí pé gbogbo òṣèré ní tó ṣe kan bá ti ṣàìdá that is ambition mi nìyẹn tí mo fi máa ń sọ̀rọ̀ tó ṣe kan bá ti ṣàṣìlẹ̀ báyìí àwọn oní tíátà kó gbogbo wa pọ̀ ni kálukú dẹ̀ jórúkọ fada ẹ̀ my name is Ọláyíwọlá Maruf Abíọ́lá ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà. wọ́n ń ka ẹran aláǹgbá wọ́n ń kà mọ́ ẹran orí àtẹ lẹ́yìn ìsọ̀lẹ̀ ìkúlẹ̀jà ẹ mọ́ kà mí má burú. then ọmọ Yorùbá ni mí mo lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ọmọ Nàìjíríà ni mí mo lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ èmi náà contribute ọmọ mi ń bẹ láwùjọ mo lọ́mọ níléèwé mo lọ́mọ ní yunifásitì mo lọ́mọ ní poli mo lọ́mọ ní secondary school mo lọ́mọ ní public school mo lọ́mọ ní private school tèmi náà dẹ̀ ń wò bí ọjọ́ ọ̀la mi pé òkè tó bá dọjọ́ alẹ́ àwọn èyí náà ló máa jẹ́ investment tèmi náà why not tó bá ní kó kàn ẹ́ ó lè kẹ́ni tí ó kàn ẹ́ so tó bá wá ṣe pa níyàn pé kó lè bá a bàjẹ́ tàbá níyàn tẹ́ ẹ jẹ sẹ́nu ara yín ní gbogbo ìjà tẹ́ ń jà yìí táriwo yìí fi pọ̀ tó pé àwọn ẹni yìí bóyá wọ́n rí iná rí yín tán ó kò yan ọkọ̀ lọ ẹ̀yàn kan tẹ́ èmi ò mọ alálẹ̀ kankan o because èmi gangan mọ̀ alálẹ̀ lè wà but alálẹ̀ gangan ò response sọ̀rọ̀ Yorùbá mọ́ ẹ forget about alálẹ̀ gbogbo ìpè alálẹ̀ yẹn ẹ kó kú òǹbẹ alálẹ̀ ò respond mọ́ wọn ò response sọ̀rọ̀ Yorùbá mọ́ ẹ̀yin náà dẹ̀ nìyẹn tó bá yẹ pé wọ́n wà tó tọ́ o but ẹ̀yin lẹ̀ jẹ́ kán response sọ̀rọ̀ wa mọ́ sáfìsì wọn ò dáa mọ́ ẹ̀yin lẹ̀ dẹ̀ jẹ́ kó dáa. àdúrà là ń gbà látijọ́ tí o ti gbà bẹ́lẹ̀ bá dé wọ́n yẹn fàdúrà ràn gbá lọ peter bá dé bó ló ti fẹ́ gbà èpè pọ̀ jà àdúrà lọ ẹ wo iye èpè náà nísìnyí ẹ wo iye èpè tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe ń sẹ́yìn náà lè pé mọ́ ń sẹ́ ẹ mọ́ iye ní tẹ́pẹ́ o ti ràn lọ́rùn sórí òdodo lẹ ti ń ṣe pé tẹ́ ń ṣe. nítorí wàá jẹ́ kí n sọ pé ẹnu Yorùbá kò mọ́ nìyẹn mo rán méjèèjì tán sọ̀rọ̀ yìí bíi ara Yorùbá nation àbí ṣe ni mo fi ń sọ pé kò yé bi ẹ tún wá máa gbọ́ response táwọn èèyàn reply táwọn èèyàn fún wọn ẹnìkan ló sọ ilé. káwa wo ẹni tí kò gbé àpótí ìbò kò lóun fẹ́ lọ ṣe gómìnà chairman local government tó kéré jù kò lóun fẹ́ lọ ṣe ó wá jáde àlọ́jọ́ tí mo ti respect arákùnrin yìí tó bọ́ sọ́sílẹ̀ àtòun àtọlọ́pàá Yorùbá nation tí ìwáyé ó tẹ̀lé ọlọ́pàá àwọn jọ lọ lé àwọn Fúlàní nínú igbó yóò bá ìyá gbogbo ẹ̀yìn tẹ̀ sọ̀rọ̀ sólóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ẹ̀ ń pera ayé lákọ ni àwọn tẹ̀ ń wí yìí lágbègbè wọn ń pààyàn bẹ́ẹ̀ wọn ò rí nǹkan kan ṣe sí. in tó wá mú ìjà wá láàrin èmi àti Ìbà Gani Adams kò sọ̀rọ̀ tẹ́ sọ tí mi ò gbọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ tèmi ẹ mọ̀ pé tèmi bá ṣe ṣó máa ń sẹ̀dẹ̀ sórí WhatsApp yín ni kò sí tẹ́ sọ lẹ́yìn tèmi ò gbọ́ ṣùgbọ́n àwọn bàbá wa ní kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lé sí ṣùgbọ́n kì í ṣe gbogbo ìsìn láfi òun ni mo fi máa ṣe nígbà míì ṣùgbọ́n tó bá tó àkókò téèyàn máa sọ̀rọ̀ yẹn á sọ first note yìí tí mo play síta ṣé kì í ṣe ẹ̀yin lẹ sọ̀rọ̀ ni
nígbà tẹ́ fẹ́ nu àbùkù tẹ́ ta fún ọmọ ọlọ́mọ ẹni Sunday tẹ́ tẹ́lẹ̀ yẹn ń bá dé wà mítìn ni Sunday tẹ́ tẹ́lẹ̀ yẹn ọ̀sẹ̀ kò máa ń ṣọmọ gidi Sunday máa ń ṣọmọ gidi Asasi ló ṣe fáwọn olóṣèlú ẹ gbàgbé àní tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ wọ́n bu yẹpẹ̀ sómi fún yín kọ́ fọláká yóò ṣe máa lẹ̀ kó gbé fún yín kẹ́ mú ìbámu tèmi bí. bàbá ẹ má jà máa tọra wa ẹ fẹ́ ló ba olóyè Sunday Igboho jẹ́ débi pé Sunday náà lọ pa Bọ́lá Ìgè tẹ́ ẹ bá ti sọ bẹ́ẹ̀ Ìbà Gani Adams tó bá jẹ́ pé sọ bẹ́ẹ̀ nínú ra àràbù fún yín gbogbo àwọn alálẹ̀ Yorùbá wọ́n ṣèdájọ́ fún mi ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ gbogbo àwọn alálẹ̀ Yorùbá wọ́n ṣèdájọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí fún yín. ẹ yé ba arákùnrin yìí jẹ́ wèrè tó jáde yìí sì tó ní kò sẹ́ni tí ò lè gba ẹ bá mi bí léèrè pé irun ẹ wo ni Sunday Igboho ti gbá rí Tajudeen olóhùn akọgun ó kàn kankan irun ẹ wo ni Sunday Igboho ti lù ní jìbìtì tó bá lè mẹ́nìkan síta ó sọ pé lágbájá bàbá ọba tó sọ pé bàbá wèrè nìyí bàbá Tinubu ẹ má fọ fún ẹ má jẹ́ kó gbé yín mọ́ra o ẹ má jẹ́ wọlé sí yín lára o bólóyè yìí ṣe wà rẹ pẹ̀lú àkáǹtì ẹ̀tàn fíìsì pa èmi tún sọ mo tún sọ abọ́ ẹ ẹ̀yin kí ní rádaràdà yìí egbìnrin ọ̀tẹ̀ tó bá sọ pé ó dìbò fúnlẹ̀ Yorùbá sẹ́yìn tẹ́ ẹgbẹ́ Yorùbá ẹ̀ gbọ́dọ̀ máa lo aràn inú yín láti tó bá sọ pé kó lọ kú sínú igbó ìyá mi ní tó bá ní okú sínú igbó wá ewé kó tẹ sílẹ̀ kó yàgbẹ́ sí kó jù sínú igbó pé èmi ò ní kú sínú igbó ẹ̀ gbọ́dọ̀ máa pe àárọ̀ àti ọ̀dọ̀ fi inú yín láti máa ṣiṣẹ́ ni ọgbọ́ta òṣèlú báṣabáṣá oníwà akọgun lẹ́lẹ́kejì ẹ̀wẹ̀ alákùnrin kan olóhùn lọ́yà ṣùgbọ́n mọ̀ pé ṣáájà bèèlè ló ṣe nítorí pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ lẹ́kan ló wà l'Amẹ́ríkà aṣọ kan ló wọ̀ kiri bí tàparò ìyẹn tún jáde ó ń sọ̀rọ̀ sí bàbá Bánjí Akíntóyè lẹ́kan kìtẹ̀lẹ̀ lórúkọ ẹ̀ náà jẹ́ kí n wò sórúkọ ẹ̀ wà níbí kò sí orúkọ ẹ̀ kò sí fún mi mọ̀ níbí lẹ́kan lórúkọ ẹ̀ ṣáájà bèèlè ló ń ṣe torí tí wọ́n bá jẹ́ lọ́yà gidi ó ní sáwà lóyìnbó ìwọ lanu òun sọ̀rọ̀ sí bàbá Akíntóyè wọjọ́ orí bàbá yẹn lótìtọ́ kò sẹ́ tí ò ní pásítì bóyá bàbá ṣe kọ́kọ́ tẹ́lẹ̀ ní òkè ẹ̀fẹ́ mọ̀ ṣùgbọ́n èyí tí bàbá ṣe lọ́wọ́lọ́wọ́ yìí òun lèmi lọ́wọ́ sí èmi ti lọ bá bàbá ńlé mo dénú ilé wọn mo bá wọn sọ̀rọ̀ bàbá bá mi sọ̀rọ̀ orí mi wú kì í ṣe gbogbo ọ̀rọ̀ là á sọ síta àwọn bàbá yìí pẹ̀lú ọjọ́ orí wọn tí wọ́n ètò fi ara wọn sílẹ̀ wípé tẹ́lẹ̀ àwọn bá bọ́ sí kinní àwọn òpọ̀ ẹ já kí wọn káyìn wọn kì í ṣe pé ká máa tẹnu àbùkù bá wọn tẹ́yìn bá jẹ́ ọ̀mọ̀wé lóòótọ́ pé ẹ kàwé kì í ṣe gbogbo ẹni tó kàwé ni ò kì í ṣe lítírètì tẹ́yìn bá kàwé bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ kàwé tó ọpọlọ yín pé tí orú àwọn bàbá yìí ló yẹ kẹ́ ẹ máa tẹnu àbùkù fún tó bá ti ṣe Yorùbá nation mi ò gbọ́dọ̀ bá sọ̀rọ̀ mọ́ níbi tí làǹkà yìí tó kúrú dé nìyẹn mo ń ṣe Yorùbá nation fámìlì mi tí ò bá ti ṣe Yorùbá nation sí mi ò gbọ́dọ̀ kí mọ́ àbí kì í ṣe bẹ́ẹ̀ ní tẹ́ ẹ̀ ṣe nú ẹ̀sìn tá à ń sọ fún yín pé kò dáa òun lẹ tún gbé wọ ìta tún gbé dání fún ẹni tó bá ní làǹkà yìí ó gbọ́dọ̀ jẹ́ ọ̀tá ẹnikẹ́ni tó bá fẹ́ kí nǹkan dá nítorí ìwà ẹ nígbà tó bá tẹnu mọ́ nǹkan yẹn ó ṣeé ṣe tí ò fi ti ṣiṣẹ́lẹ̀ kó rí sí nǹkan tó ń sọ létà pé ó dà pé yín tó ọmọkùnrin sọ ó dà pé pọ́ǹtì dẹ̀ wà náà rẹ o ọ̀rọ̀ tó ọmọkùnrin dẹ̀ sọ nǹkan wà náà ẹ o bọ̀ tó bá ti mú lọ́tà tó ti lè dànù báwo ló yẹ fẹ́ súnmọ́ ẹ náà àkíyèsí yẹn ló pè wá sí nígbà táwọn àkọ́kọ́ ń bá gbogbo èèyàn jà nítorí pé wọn ò yà sí nǹkan tá à ń ṣe ṣùgbọ́n nígbẹ̀yìn wọ́n pè wá wọ́n jẹ́ ká mọ̀ pé a kò yẹ kí nǹkan yẹn lọ bẹ́ẹ̀ system tẹ máa fi bá wọn jà ẹ máa fà wọn mọ́ra ni kò ní ìdípẹ́ ìṣọ̀ta wọn nílùú tí mo wà ń bíbáyé gbogbo àwọn tó yẹ pé mo tẹ̀rìn súnmọ́ bí ta jọ ń ṣeré gbogbo màá ṣòṣèlú so tẹ bá ti rí mi pẹ̀lú wọn sìn mo ti dolóṣèlú nìyẹn wọ́n ṣe ẹgbẹ́ Yorùbá bí tí ń bá lọ bẹ̀ ètò pọ̀ jù nú wọn náà ṣòṣèlú so tí ń bá lọ sínú ẹgbẹ́ Yorùbá bíbáyé sìn mo ti dolóṣèlú nìyẹn kí ló dé tẹ̀ ṣe làákàyè ìwọlé kan yẹn sì kẹsàn kó kàwé ọpọlọ wà lórí àbí òun ṣe ẹnu ṣòtì sí bàbá Bánjí Akíntóyè o ò rí pé kò sí làákàyè fún ẹ kò yẹ kí n rí ẹ sí nítorí pé mo ṣe rójú mọ̀ pé wà jù mí lọ ṣùgbọ́n o ò wùwà tó lọ́pọlọ lórí o ò wùwà tó ẹ pé lọ́jọ́ lórí o ò dẹ̀ wùwà tó kàwé ń bá wa ò kà bọ̀ ẹni tẹ́ wákà kí ló dé tẹ̀ ṣe làákàyè kí ló dé òsọpọlọ lórí yín sọ́kọ́pọlọ yín lọ lè ó sọ̀rọ̀ sí bàbá ó lọ ṣe president kinní kan ó wà nínú ẹgbẹ́ kinní kan àwọn èèyàn ọ̀dẹ̀fẹ́ Yorùbá nation tó bá wọ bẹ̀ tó lo ọgbọ́n eléyìí tí ò yé wọn tó sọ lójú wọn tọ́jọ́ jókòó tọ́jọ́ sọ̀rọ̀ tó wá wò pé lóòótọ́ mà ní tí ẹni yìí máa sọ ẹ jẹ́ ká tẹ̀lé nǹkan yìí ẹ jẹ́ ká gbé kinní yìí yẹ̀wò kì í ṣe gbogbo nǹkan ló jẹ́ pé ìjà àbí agídí la fẹ́ fi tún ṣe a lè yanra wa lọ́tà nítorí pé a ti jẹ́ olóṣèlú a lè yanra wa ní òdì
ẹjọ́ má bínú èèyàn mi hello ẹjọ́ yes sir ẹjọ́ jẹ́ Saliu. ẹ tún gbọ́ tiwọn ẹni yìí náà Yorùbá nation ló náà Yorùbá nation lẹ́ni confam wọ́n wá dojú kọ bàbá Àgbẹ̀kọ̀yà yẹn ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa wọn ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa wọn níjọ́ wo la tó fẹ́ bọ́ nínú wípé ká máa fi ọ̀rọ̀ ká máa fi wá orúkọ lórí social media níjọ́ wo la tó fẹ́ bọ́nu ká máa fọ̀rọ̀ yẹpẹrẹ ọmọlàkejì wa lórí social media ìdí nìyẹn tẹ́mi fi ní ọ̀dà pípẹ́ ẹnu Yorùbá ò kò bọ́n kò tí kò náà látàárọ̀ ọjọ́ ṣùgbọ́n kò worst tó báyìí nígbà táwa tá a débà at least wo age mi now looking for 50 by next year inshallah ṣé mi náà wá kéré inú ayé ni so mò ń tẹ̀lé bí ṣe ń lọ ni mò ń tẹ̀lé so definitely most of people máa regret bó ń jẹ Yorùbá àwọn sọ tí wọ́n bá ẹgbọ́ tẹ́ni náà. Ìgbòho olóṣèlú ní Ìgbòho Tinubu ló ṣiṣẹ́ fún Ìgbòho kìnnìkan ló ṣiṣẹ́ fún Ìgbòho kò ṣe Yorùbá mọ́ Ọlọ́run yẹ̀yẹ́ yìí láàrin ṣọ́ọ̀ṣì ó pariwo Yorùbá nation ẹgbọ́n nígbà tó ọmọdé yẹn sọ wípé Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́ ó tún sọ pé olóṣèlú tàná àti tòní tó ń bá gbowó lọ́wọ́ ẹ̀ tó bá bóun àṣírí ẹ̀ ò ní bò mọ́ Ìgbòho jù yín lọ ó lérò lẹ́yìn ẹni kò sọ́ba tí ó jáde ẹni kò ní sí àwọn ìjòyè tí ó jáde àwọn ìjòyè jáde mo wá rí bàbá mi Akẹ́ọlá George kí ó dára fún yín bàbá Akẹ́ọlá George Akẹ́ọlá. ẹ ti tún gbọ́yàn ṣe ti rí ibi tí ìyàpá ẹnu dé ilé tèmi gbọ́ nìyẹn àìmọye different things tí kálukú sọ tìlú wa ò láǹfààní àti gbọ́ tí pọ́tọ́ làwọn tán gbọ́ ta lẹ wá fẹ́ ká tẹ̀lé ta ló wá yẹ lásìwájú ta lè yàn nínú èèyàn mọ̀ràn tí màá kàn fún ọ̀gbẹ́ni olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà mo ti fún yín mọ̀ràn jù ní mo ti ní káwọn èèyàn bá mi ṣí ẹ̀yìn ẹ fura o ẹ fura o ẹ fura o wọ́n máa sọ yín lóhùn ni o wọ́n máa sọ yín lóhùn ni o inú ọ̀rọ̀ tí màá yẹn sọ sẹ́gbọ́ tó ní ìdá tí ọba ní jagun kò ní jáde tán nú akọ ẹ mọ̀mọ́ jí ìdá yẹn ó jáde tán nú akọ ajá tó bá rorò lọ́dẹ máa ń dẹ sí ejò abẹ́mọjá o ejò kan bẹ tí wọ́n pè ní sóró ń máa bẹ ọmọ já ni ń máa fèsì ajá àgbàlagbà ajá ńlá yìí tí ọdẹ bá fẹ́ pa sóró tí ọba rí pa wá wá ajá tó rorò tó ya dìgbò lórí wá dẹ sí tájá yẹn bá pa ejò ọdẹ ni ó fi ejò jẹ̀ka àmọ́ tẹ́jọ́ bá pajá wọn làjá bógun rìn Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ bógun rìn èmi náà ní bógun rìn orúkọ yín ti wà ní òwe ìtàn nílẹ̀ Yorùbá tí pé ìgbà tá a bá máa rí 20, 30, 50, 40 years ìdá à ń bẹ́ẹ̀ à sí ń bẹ̀ mọ́ orúkọ yín máa hàn nínú òwe ìtàn ni for life ẹ ti make orúkọ gbogbo ayé dẹ̀kọ́ ló lè pé thank you ọmọ ọ̀dọ̀ lórí even though kò jẹ́ wípé Tinubu lọ bribe yín pé ẹ máa bọ̀ nílé kó ẹ pé president ló bribe yín ṣé kán lè wọlé second time ní àbí the first time torí mi mọ ìròrí àwọn èèyàn lórí kéèsì yìí ẹ ọ lọ bẹ Tinubu tọ́pà bẹ̀ ń kọ́ ṣe bí president ni ṣé kọ́ mọ́ wọ̀lú kọ́ mọ́ra àwọn ẹbí ẹ̀ mọ́ ni ṣé president Tinubu ló gbé ni kódà kó ṣe pé president Tinubu mọ̀ ń pa ẹ̀ bí ẹ ṣe gbé ó ti di president ni wàá surrender fún ni because èmi ara tó bá tún fẹ́ dá tún gbélé tí mo fẹ́ sọ yìí nígbà tá a fẹ́ dìbò àníyàn mi sọ́lọ́ ni pé Ọlọ́run tó bá yẹ pé ìjọba Tinubu yìí ní ọba rọ̀ wá lọ́rùn tá a fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ tá a fi bọ́ sí Yorùbá nation Ọlọ́run jẹ́ kó ṣeé ṣe tó bá ṣe pé kò ní rọ̀ wá lọ́rùn Ọlọ́run wọlé àánú rẹ̀ Ọlọ́run wọlé àti tóbi rẹ̀ Ọlọ́run Yorùbá nation yóò jẹ́ kó borí Ọlọ́run ló mọ̀ ìdí tó fi gbé Tinubu wá màmá kan sọ̀rọ̀ kan tó wú mi lórí màmá yẹn ní pé ẹ̀ ń ṣépè fún Tinubu ó ní ṣé Tinubu ló dìsáàfù ìpèsà àbáwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà àtàwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin kékeré sẹ́yìn mọye tí kálukú ń gbà lóṣù àbẹ́ mọye tán ń gbà ní wardrobe allowance àbẹ́ mọye tán ń gbà ní meeting allowance sitting allowance àbẹ́ mọ sálárì tán ń gbà sálárì ọmọ ilé ìgbìmọ̀ asòfin kan tí wọ́n bá fọ́yọ̀ state àárín oṣù káàmọ̀ jẹun lọ ni
níjọ́ táwọn náà ti ń pa àwọn fífọ́ wa tí wọ́n ti débẹ̀ tí lù ti lè ó di rẹ́ẹ̀pù mélòó tẹ́ rí tó délé tó lóun empower lẹ́yìn tí wọ́n bá empower olóṣèlú ara wọn káwọn bọ́ sórí rédíò káwọn náà máa pín nǹkan faraàlú ẹni wọ́n mọ̀ ẹni wọn mọ̀ àwọn tí wọ́n bá dẹ̀ tún pín ó pín ráìsì agolo 3 agolo 4 gbogbo tí wọ́n ní wọ́n ń ta ráìsì kí 25 kg tí wọ́n ń ta ní 10,000 ebi wà búrò wọn fi ń sàbùlà lejò ibi ráìsì tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n ti kú tọ́nú bọ̀ àmọ́ sí pọ́n nìyẹn ni ṣèjọba lọ ra ráìsì àwárí ìlú mélòó tẹ́ ti rí àwa léyìn mọ́ àwa ń takora wa ẹnìkan ní kìnìkan ẹnìkan ní kìnìkan gbogbo ń tẹ́ fẹ́ sọ yìí ó kéèsì yẹn simple ń ta fẹ́ sọ pé ókè o fortunately tó bá yẹ pé lóòótọ́ ọ̀gbẹ́ni Sunday Adéyẹmọ ẹ̀yà àti Tinubu ti settle down ṣe láǹfààní àti bá wọn ṣèpàdé tẹ́ bá láǹfààní àti bá wọn ṣèpàdé ẹ sọ báyìí ẹ sọ báyìí ẹ sọ báyìí ẹ fún wọn nímọ̀ràn ni ẹnìkan tó sọ gan pé gbogbo tí mẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ Fúlàní àìmọye Yorùbá ara wa gan tó ti dàdánwò fúnra ara wa tó ti dà sàlàyé tó ti dà ayákìlà ìwé kí ni rọ́tà máa pọ́n torí pé Fúlàní ló ṣe ìjàmbá yẹn jù láyé Buhari ló jẹ́ ká máa look for Fúlàní ṣé gbogbo àwọn Yorùbá tó ń ṣe náà ní àtàwọn ọmọ Yíbò ṣé Fúlàní náà ló kọ wọn then kí ni ìyàtọ̀ ní gbogbo ọ̀tán bọ́ sórí social media ní ìsìnkú gbọmọ ọlọ́mọ sí pé pé kó sọ́kú kí ni ìyàtọ̀ wọn àtàpà yẹn in fact kò rọrùn láti change location kí n tiẹ̀ ìlànà tó ní ó mọ ìfẹ́ ṣe ojú ń tì mí fẹ́ yan síwájú wa nù ilẹ̀ Yorùbá o ojú ń tì mí fún yín gan ṣe mú yẹn gan ṣe fi proud bó ti ẹ pé kìí ṣe gbogbo yín ṣùgbọ́n àwọn tí ò ṣe mú yẹn gan yẹn ló pọ̀ jù tó wá mọ̀rọ̀ sọ dá lọ́rọ̀ kí ló dé most of people yín bí mo lè sọ pé ẹ fẹ́ gbé Gani Adams olóyè Gani Adams àti Sunday Igboho bóyá ẹ fẹ́ fi wọ́n gbára wọn ni o bóyá ẹ ti wá ń pín fashion láàrin wọn ni o oyè Kakanfò náà dẹ̀ ní kì í ṣe nǹkan tí wọ́n ń drag tábà pé olóyè Sunday Igboho fẹ́ jẹ Kakanfò bí kálukú bá ṣe mọ̀ ọ́n ṣe tó gbígbà kálukú bá ṣe rí ìní ò sì tó tẹ́ bá ní ààyè mọ̀ràn lọ́tọ̀ fún lóyè Gani Adams ṣe fún bàbá ló nímọ̀ràn tí wọ́n lọ́tọ̀ pé bàbá àìtẹ́yìn káká dọwọ́ bò Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá ogun ní máa ń jà abẹ́rẹ́ Ọlọ́run sì wẹ́ kú sójú ogun débi yọ ọ̀jàgùn tọ́rọ́ mọ̀ gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ojú ogun wọn kú sí bá àti ẹ̀mọ̀ tán gbogbo ẹ̀ ojú wa lẹ́pẹ́ wa Abíọ́lá ṣe jẹ́ bí ò tiẹ̀ sógun bí ò sógun ọkọ̀ bí ò sógun àdá ìbójú ogun náà lẹ́mkẹ́ ò kú sí abẹ́ ti gbàgbé pé wọ́n ní apá sí ni ojú ogun ni ẹ wá ní kí bàbá ó jagun ó ti dìjà forí ẹ o wáìtì tí bàbá ń wọ kí o ṣe é jagun o ẹ mọ̀ tí bàbá ń bàbá tìkùtì o ẹ mọ̀ tí bàbá ń bàbá ní tìkùtì kálukú ni kó pààrọ̀ kó wo àrùn àtọ̀dọ̀fin inú ẹ̀ èmi kàn rọ bàbá náà pé oore ọ̀fẹ́ wà fún wọn bí wọn bá kó fà tí wọn kó bọ̀ kí wọn jẹ́ ká máa rí nínú ọ̀rọ̀ wọn ní gbogbo ìgbà pé ọ̀rọ̀ ẹ̀yà tí wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí ẹ̀yà yẹn àlàáfíà wa jẹ wọ́n lógún tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè pọ́n báyìí ẹ pọ́n rẹ́súrẹ́sú sáà àtóbi yìí ṣùgbọ́n tó a mọ̀ pé aṣọ white ò ṣe é jagun kódà tó wáyé pé ibìkan ni wàhálà bá ti ń ṣẹlẹ̀ kẹ́ ẹ lọ fíṣítì bẹ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ ń bẹ̀ kẹ́ ẹ sì gbá kẹ́ ẹ ṣàwo àwọn OPC tó wà ń bẹ̀ àwọn ọmọ yín tó wà ń bẹ̀ àwọn fìgìláńtì tó wà ń bẹ̀ ẹ orientate wọn ẹ tó ń sọ audition fún wọn ẹ tó ń fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ òye lèèyàn máa ń ní kó tó joyè àwọn òye tẹ́ ẹ níyẹn tẹ́ fi joyè àtìwé tẹ́ kà àwọn ibi tẹ́ ẹ gbọ́dọ̀ lò sí nìyẹn àtàwọn ìrírí tẹ́ ẹ ti ní tọ́ra àti màpá síwájú ogun olórí ogun síwájú ogun mọ́ ní ìsìn torí tí kò bá ti pọ̀ olórí ogun ti wó wọn yóò bẹjá fọwọ́sowọ́pọ̀ èmi ń bẹ̀ yín ni gbogbo àwọn bàbá tó máa ń dárúkọ yẹn tẹ́nu mi ò gbà wọ́n kó pera wọn jọ ẹ jẹ́ kó pera wọn jọ ọba lólórí ilẹ̀ Yorùbá káwọn ọba wa pè wọ́n jọ
kán pe olóyè Gani Adams, kán pe olóyè bàbá wa Akíntọ́lá, kán pe bàbá wa Sunday Igboho, irú bàbá tí wọ́n náà pera wọn lákọ̀gùn tí wọ́n fẹ́ máa mú déètì ọjọ́ ọjà, kán pa àwọn náà, gbogbo àwọn kọ̀ọ̀kan tọ́lọ́run pè lé alágbára, kán pa àwọn olórí àwọn mùsùlùmí, kán pa olórí kìrìsìtẹ́nì, kálukú jọ mú mọ̀ràn wá kí la fẹ́ ṣe, ó dá ọjà yẹn kẹ́ lọ bá ààrẹ. Gbogbo tó yẹ kẹ́ ẹ sí inú tẹ́ ẹ bá dẹ̀ ti rí i pé Yorùbá nation náà ni ó pè gbogbo wa, ẹ jẹ́ ká jọ fèsì ẹ̀ tó wáyé pọ́dún mẹ́rin yìí náà bàbá ó ṣe tá a fi cross to Yorùbá nation. Wọ́n sáà ní déètì wa ti expire. Ọlọ́run o. Okay. I rest my case.